Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Rec TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àwọn aládùn rẹ̀ o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì, tó tún rẹwà, bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bò. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o, àwọn aládùn rẹ̀ o, àwọn aládùn kájọ máa ṣeré o, ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. Wow. Kí ni make sense. N tiẹ̀ like nǹkan tó ṣe fún gẹ̀ yẹn rárá. Máa wo boy ṣá. Ṣé o wo reality show rí ni o mọ̀ pé bó ṣe máa ń rí ní ni? One person must lose, one person must win. Kí ló ń ṣe? Ṣùgbọ́n mo like irú game yìí o. O like irú game yẹn àbí? O make sense gan. O fi pé káà náà bẹ̀rẹ̀ talent show ti tàwa náà. O jẹ́ ṣé pé káwa náà kó àwọn èèyàn sínú TV báyìí, báwo la ṣe máa kó àwọn èèyàn sínú TV? Ká kó àwọn èèyàn sínú TV. Ṣé o pọ́n kó àwọn èèyàn sínú TV ni? Ṣé o mọ̀ pé wọ́n ra airtime sórí TV tí wọ́n fi ń view wọn báyìí ni? O jẹ́ airtime. Irú èwo la máa rà? Irú èwo káàdì wo la máa rà? Irú káàdì. Ṣé bí káàdì tán fi ń pè la máa rà? Ṣe gbogbo ẹ̀ kì í ṣe tán fi ń kọ́ lo. A máa ra airtime sí orí TV. Irú bí wọ́n náà báyìí sìn bí wákàtí kan ó là á máa lò. So irú nǹkan báyìí sìn wọ́n kàn máa wá lọ ni. Kan tó máa ṣẹlẹ̀ nìyẹn. Oje a máa rà tó ní 1 million naira. Àbí 500,000. 1 million naira bá wo farabalẹ̀ kí ló dé. Ṣó ti pọ̀ ni? Ó ti pọ̀ jù náà 1 million naira ṣe máa ra airtime 1 million naira. Torí ẹ̀ náà ni mo ṣe dárúkọ 500,000. Ṣé àwa ta fẹ́ ṣerú nǹkan báyìí ṣé àmọ́ pé a máa lo owó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Ibo la ti wá fẹ́ rí adúrú owó yẹn. That's good. Sori a máa wá àwọn sponsors. Àwọn tó lè fún wa ní owó gidi, a máa kọ proposal fún wọn bí àwọn fruit juice, bí àwọn tó ń ta toiletries, àwọn tó ń ta àwọn. Ṣé àwọn tó ń ṣe tọ́ílẹ̀tì náà? Rárá kì í ṣe àwọn tó ń ṣe toilet, àwọn tó ń ta bí ọṣẹ bí toilet rolls, àwọn yẹn báyẹn. Ṣáwọn nǹkan tó ń jẹ́ toiletries nìyẹn. Àwọn nǹkan tó ń jẹ́ toiletries nìyẹn ṣé o mọ̀ ni? Mi mọ̀ o. So o wá wò lẹ́yìn yẹn báyìí tá a bá ti kọ proposal fún wọn, then a tún máa ta form fún àwọn tó fẹ́ ṣe talent show wa, a máa ta form bí 5,000 àbí 10,000 wọn náà ìgbàjì kọ́ ẹ pé bí èèyàn 1,000 naira 1,000 people wọ́n ra bí fọ́ọ̀mù bí 1,000 lọ. Owó la. Owó burúkú nìyẹn. Owó tó sanra. Owó tó nípọn. Pàdé mi àwa tún máa lọ a máa kúrò gbogbo bíbá yìí a máa lọ ṣe níbi tó wà òkè. Dúró ká kó wọn lọ sínú igbó tí ò séèyàn kankan bẹ́ẹ̀ tàbí ká kó wọn lórí omi. Nugbó kìjìkìjì àbí. Ṣé tí wọ́n bá gbé ìwọ tó ní pé ókè o máa bọ̀ fún audition lórí omi ṣé wàá lọ? Orí máa wé pò tútù máa mú ẹ pa àbí kí ṣáàkì lọ gbé ẹ̀mí.
ṣùgbọ́n àwọn ló fẹ́ ṣe show. àwọn ló fẹ́ ṣe show ó rẹ́nu ẹ̀. ó ń pẹ́. Ṣẹ́gun ẹ̀ kó lọ kó àwọn ideas tó make sense. tó máa dá ọ̀pọ̀lọpọ̀ idea ti máa kọ́kọ́ kọ́ igun léwèrè wo àwọn ò ní lu ẹgbàá àdá ni wọ́n fi máa léra wọn kiri ṣá wọ́n tún ṣe wá kí ló ṣe báyìí sí. wọ́n ṣára wọn ni. Ṣẹ́gun ẹ̀. ó lọ́pọlọ. má bínú mi rò pé kán máa ṣára wọn ló fi máa dùn ní èyí tán fi ń léra wọn dànù níbi tán máa ṣára wọn ládàá tàbí tá a bá rówó rà bọ́n fún wọn ká fún gbogbo wọn níbọn ẹ̀ tán bá ti mú fún níbọn lórí pa tún dànù. òrùbọ́ dàbí àwọn ẹ̀dìyẹ tó ń lé kiri gbogbo àdúgbò ẹ̀ àbí. ẹ̀dìyẹ tí ò wúlò kọ́ nìyẹn ni. Anyway lọ wá àwọn ideas to make sense o ti gbọ́ irú idea bíi orúkọ tá a máa fún talent show wa ṣé o níyẹn lọ́wọ́. mi ò ní tá a bá tún sọ mí nísìn wàá sọ pé ìyẹn lọ́pọ̀lọpọ̀. èmi láì jẹ́ moving forward reality show. moving forward reality show. Ladies and gentlemen, ẹ káàbọ̀ sórí ètò wa ògbóǹtarìgì moving forward. parí ẹ̀. Oh sorry mo ti gbàgbé pé bodyguard ni moving forward reality show. ṣe rí lórí ètò wa àwa ti lọ káàkiri àti lọ lórí gbogbo ilé akéde àti sọ nípa moving forward reality show. ṣe rí ní Nàìjíríà wọ́n mọ̀ wá dáadáa ṣùgbọ́n orúkọ mi ni Ọlárewájú Kátayé yanjú ẹ̀ Adérótìmí Akílápá Adùn Junior. Then amúgbálẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ èèyàn Junior ọ̀rẹ́ mi pàdí mi tá a jọ gbé ọpọlọ ṣó yìí kalẹ̀ orúkọ ẹ̀ ni sorúkọ ẹ̀ fún wọn. Ṣẹ́gbówẹ́wẹ́ ẹ tún lè pè ní Ṣẹ̀gbóòskì àbí Ṣẹ̀gbólàlà èèyàn Bàdó èèyàn Junior. ṣùgbọ́n ṣe rí lórí ètò wa yìí ẹni tí ó bá mú number 1 mú mi pé first position ó máa gba 10 million naira. kí ló tún máa gbà? ọmọ mi ò lè sọ̀rọ̀ torí ó ti tóbi jù ó tún máa gba mọ́tò. ẹni tó bá tún wá gbé first position bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó tún máa ní àǹfààní láti wà lórí ètò wa pẹ̀lú pàdí mi àti èmi Kátayé yanjú ẹ̀ Adùn Junior. so ṣe wá rí ó tún máa mọ̀ bó ṣe máa kọrin pẹ̀lú àwọn àgbà òṣèré. mo tiẹ̀ ti ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ pàtẹ́wọ́ fún mi náà ẹ pàtẹ́wọ́ fún mi náà ẹ pàtẹ́wọ́ fún mi náà. ẹ ṣé gan ni so nǹkan tí kò ó ti tó ọ̀dọ́ ó ti tó ọ̀dọ́ ó ti tó ṣàwálé ẹjọ́ ni dáa. ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn ṣẹ̀ríkà tí ó lọ sí commercial break ẹ máa ní àǹfààní láti meet àwọn contestant wa tó ti ṣiṣẹ́ takuntakun. ẹ dúró mi ò tí ní kẹ́ pàtẹ́wọ́ dé. bẹ́ẹ̀ni sàn ó ti tó. àtẹ́wọ́ wèrè wo náà pa. fi wọ́n lẹ́jà rí. àtẹ́wọ́ náà wá pa ń bí ni. anyway bí mo ṣe ń sọ lọ a máa lọ fún commercial break wa ní ìsìn. ó yá. kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Ṣẹ́gun alájẹ níyà ìṣípayá lélẹ́yìí o àwọn èèyàn wá fúnṣù yẹn ṣá àbọ̀ mi ti wá rójú wọn ṣé spirit ló wá jókòó síbi tí mò ń wò yẹn ni ṣó yẹn máa make sense o but èmi ni mò ń ṣe presenter èmi tí mò ń kówó lẹ̀ fún production tó yẹ kí n máa ṣe producer mo tún ṣe presenter mọ́ no bàjẹ́ pé mo ní skill gan nìyẹn o àbí Ṣẹ́gun ẹ̀ tó kàn ń pariwo ọ̀dà ṣé ò ní bá ṣó mi jẹ́ báyìí. But anyway, show you ma make sense o.
bá ti gbé kíní yẹn fún wọn báyìí iṣẹ́ ṣẹlẹ̀ nìyẹn. lágbára náà ṣó ti lọ́pọ̀ wọn. mo ti lọ pè wọn ṣùgbọ́n obìnrin kan náà rán jáde sí mi. kí ló dé tó lọ bá wọn gangan. báwo máa ṣe lọ bá wọn fẹ́ kàn pariwo lè lé wọ́n ṣe máa pariwo lé lórí. mo ṣáà ti lọ bá wọn wọ́n sọ pé àwọn ń bọ̀. mo láti gbogbo kíní yìí o sẹ́gbẹ̀ẹ́ bó ló ṣe máa ṣe báyìí gan-an. báwo mo ṣe ń ṣe ṣé kí n wọnú ilé lọ. máa farabalẹ̀ jàre. wo ṣé plan yẹn láti gbọ́. a máa fọwọ́ parẹ́. ẹ rà sà. ṣé wàá pa. fine sà. olóṣèlú tébù yín tó dry báyìí. kò sí nǹkan sà. ẹ ó dànù pápá yín ní nǹkan. no a ti wà okay a need anything. èmi fẹ́ nǹkan tútù. bẹ́ẹ̀ni sọ jàre. a wà okay sà. mo busy látàárọ̀ ọmọ igi ẹ̀kọ́ ni mo ní bí mo ti máa ń relax nírọ̀lẹ́ báyìí so mo ṣe ní kẹ́ pàdé mi rí báyìí. so báwo lọ́rọ̀ proposal yẹn. ẹ sà ṣe rí proposal yẹn ṣe mọ̀ pé àmọ́ pé ẹ̀yin gangan ni link sí àwọn sponsors yẹn so àwọn tí a láti wé pé àwa kí lorúkọ kí ni wa yẹn náà moving forward reality show ṣe àwọn pé ẹ lè bá wa kí àwọn sponsors yẹn bọ̀ kó ba lè pẹ́pẹ́ gan ṣe get ẹ mọ̀ àwọn tó máa win yẹn wọ́n máa ní láti gba mọ́tò wọ́n máa bá àwọn kíní yẹn kọrin àwọn musicians yẹn wọ́n bá wọn kọrin ògbẹ́ ó wà lórí laptop yìí má fọwọ́ parẹ́. ó wà lórí laptop yìí so ṣe máa like láti wò. sure jẹ́ kí n wò. ẹgbẹ́ ìtàn laptop so ṣe rí bó ṣe ń lọ báyẹn ṣe rí the reality show a fẹ́ ṣe in such a way tó yẹ pé a máa mú star kan wọbẹ̀ tó máa wà òkè gan gbogbo ẹ̀ máa she is going to be the host and the person is going to be the host everything is going to turn laptop. mò ń tan kò tán ni. tan laptop kí ló ń ṣe báyìí. a ní mò ń tan kò tán ni bóyá. ṣé o charge ẹ ni. mo charge ẹ bóyá kò tí ì kún dáadáa. kí ló ń sọ o charge laptop. o charge mo rántí mo ti bọ́ná lẹ́ẹ̀kan ṣùgbọ́n mi ì tán lára ògiri. o tán lára ògiri kí ló dé. ìwọ náà kò ló ń kan mi lójú ni. àmì ń kẹ́ ẹ lójú. kó yìí máa ṣe báyìí ná. ẹ ṣàìjọ má bínú jáde ṣe rí power pack wa ló bàjẹ́. so ìgbà yẹn o tún parọ́ kò sí nǹkan tó ṣe power pack. bẹ́ẹ̀ kó sọ̀jà rẹ̀ mi ò tán lára ògiri. èyí sùúrù ẹ ṣà ṣe mi ò lọ ní ni. tẹ́yìn tó gbélé rárá máa dúró tì yín. ẹ ṣà ẹ jọ. sòtìrì irú òsì tó pa náà ló jẹ́ kán lọ nísìnyí. bẹ́ẹ̀ ní sọ̀jà rẹ̀ kí ló ṣe báyìí sí. kí ni. kí ló tó fi charge laptop. kí ló dé tí wọn náà parọ́ fún wọn pé. bẹ́ẹ̀ ní sọ̀jà rẹ̀ tiẹ̀ máa lọ gan. kò jọ lákẹ́ kíta ni máa lọ ìkùrọ̀ lálábàákú èwe mi àti ẹ àjọ máa parí kíní àjọ máa gbowó ẹ̀ ní. kí ló ṣe. kí ni. kí ni kúrò. má bá mi sọ sọ máa lọ jàre àní o tẹ lọ bẹ̀ wọ́n gan. bẹ́ẹ̀ ta ni èmi á lọ bẹ̀ wọ́n Ọlọ́run ní jẹ́ ilé ni wàá ti bá mi àjọ máa ṣe eléyìí ni o. sẹ́gbọ̀ wẹ̀ níbo ló ń lọ. mo lọlé. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Hello. Good afternoon. Afternoon. Yes, ma'am. Please, can I have 1 minute of your time? Oh dear. I'm so sorry. Mi ò ráyè selfie for now. I have something doing inside. Oh, no. Mi ò ya selfie pẹ̀lú yín. Actually, mo fẹ́ discuss one very important business ni. Business wo ni ẹ? Ma, actually, tí ẹ bá ní time láti gbọ́ mi dáadáa, ẹ máa mọ̀ pé business mo fẹ́ discuss pẹ̀lú yín. I mean, ó wà important ju bí tẹ́ ẹ lọ gan ma. Ṣé rí that business? It's over $1 million. Sorry. Ma? Ṣé kò ń ṣe audition ló wá fún ni? Bẹ́ẹ̀ ni ma audition ni mo wá fún.
lóde ló fẹ́ fún mi ní business proposal worth over $1 million. Ma, ẹ má bínú o, but ó dà pé tí ń fojú yẹn tí fi ń kéré mi torí mo wá sí audition. But actually, Sherry tó ìtìrín yóò gan mo ṣe wá for audition you. Really? In fact, I actually need you for something tó wà very important gan. Ṣé there is, you know, sometimes ẹ̀yin stars by, you know, you're so eloquent, you're so elegant, and you know, sometimes we are going to láti chat pẹ̀lú lórí social media, but ẹ kì í sábà reply. So mo mọ̀ pé tí bá ti wá sí bíbí mo máa rí yín gan. And you see, my project, it's a life-changing project. It is very important, and I can see that you're the complete package. Thank you, Yes, thank you so much. But I can correct nǹkan kan. Like you said, only our stars tẹ́ bá wa sọ̀rọ̀ on social media a kì í dá yín lóhùn. Kò possible. Ẹ fi ra yín sípò wa. When you're online and you have like over 1,000 messages, everybody wants to talk to you. Kò possible fún ẹ láti dá gbogbo wọn lóhùn. Àbí ṣé wọ́n lè dá gbogbo wọn lóhùn lẹ́ẹ̀kan náà ni? No, kò possible ma. So a máa dá yín lóhùn. Àwọn ìta bá lè ṣe a máa sáré dá yín lóhùn so that a lè attend sí nǹkan mi. Ẹ̀yin tí a dẹ̀ dá lóhùn rí ẹ má bínú kì í ṣe fault wa. But sorry. Yes ma. Okay. So you know, I would like you to hear more. Kẹ́ wà nínú àwọn programs kan tí mo fẹ́ ṣe. And then more, you know, I have some money to sponsor it. You have money. Yes, sir. Ta lẹni tó máa sponsor iṣẹ́ tó ń sọ̀rọ̀ nípa èyí? Well, my father. Àwọn ló máa gbé owó yẹn sílẹ̀ actually. Now I understand. Yes, ma. Obio ni ẹ, right? Oh, to be precise. Èwo tún ni Obio la máa ń gbọ́? Olówó ọmọ olówó. Wow, really? Yes, ma. Olówó ọmọ olówó. Yes, I guess you're right. Okay, that's fine. Olówó ọmọ olówó. Ó ti yé mi. Yes, ma. Okay, sorry darling. Má bínú pé mo ṣílẹ̀kùn mọ́ ẹ lára o. No problem. Okay. Now, I'm just. This is my card. Oh, wow. That's my number. Wow. The last one. Yeah. Pè mí, màá bá ẹ sọ̀rọ̀, ṣé ti gbọ́? Wow. I'll talk to you later. We'll discuss it very well. Yes, I really appreciate it, ma. You're Thank you welcome. very much. Thank you It's so a pleasure much. to make your acquaintance. Same here, darling. Thank you. God bless Yes, ma. you. She go, ma. All right, yeah. I'm not fun, huh? How you doing? How you go again? Gbogbo nǹkan tí sọ kalẹ̀ yìí, mo really appreciate it because ó look realistic. I love exactly. it so much. Thank you very much. Yes. Oh, thank you. Thank you. Thank you. No, thank you very much. But come to think of it, láàrin gbogbo àwọn èèyàn tó wà nínú industry wa, why me? Why tó ṣe settle fún mi? Mo like question tẹ́ béèrè yẹn. Sherry, you know, when I looked at ẹni tó máa bá a ṣe host yẹn, Okay. tí mo dẹ̀ wo view yẹn dáadáa, mo rí pé Mr. Silva, you're the complete package. I mean, ẹ̀yin lè fit kíní yẹn dáadáa. You're eloquent, you're beautiful, you're elegant. I mean, you're everything in the same thing. I mean, you're the full package. Orí mi wú. Sórí mi ṣì wà lọ́rùn mi ṣá. Ó wà ńbẹ̀ o. Kájọ irun mi tóbi kò jẹ́ kí n mọ̀. Àbí? Thank you so much. Yes, ma. Yes, ma. Ó ṣé gan ni. Yes, ma. So, ìgbà wo la wá look at láti bẹ̀rẹ̀ nǹkan tá à ń sọ̀rọ̀ yìí? Oh, actually, daddy mi, àwọn ni mo dúró de, you know, wọ́n sí around, wọ́n lọ ní business deal, so díyẹn ta fi ń dúró. Okay. Yes, ma. Daddy ò sí nílé, òun dúró de daddy. Ó rí bó ṣe ń tell mi ni, ó dẹ̀ ń ṣe bí ìgbà tó jẹ́ pé ní báyìí la fẹ́ bẹ̀rẹ̀. Ṣé mo pé, you know, we have to make the necessary plans and we want to get our facilities in right, ṣé mo, you know, yẹn náà ṣe kókó. But You're very correct. The plan is very great. You're right. Ìgbà wa ló likely kí daddy dé báyìí? Looking at it, you know, roughly 6 to 8 months. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? That's far from now.
bóyá ṣe látàrọ̀ níbẹ̀ ni pé nǹkan tá máa bẹ̀rẹ̀ di next week or so ni. bẹ́ẹ̀ ni bọ̀ ṣe mọ̀ pé sometimes we need to make the necessary plan. Very correct. Yes, Yeah, ma. very correct. Ó máa ń da kéèyàn ti mọ àwọn nǹkan tó fẹ́ ṣe ahead. Yes, ma. Màá ní sùúrù, just keep me updated ṣó ti Yes, gbọ́. ma. I will. Bó bá ṣe ń lọ kó jẹ́ kí n máa mọ̀. Yes, ma. Àti conclude lórí fees. Oh, okay. Sherry, What's that? the fees here, Ejo, please let me just have a selfie with you, Okay, 1 minute. All right. Yeah. Okay. Yes, ma. Oh, wow. That's cool. Oh, my God. Oh. Thank you. Oh, that's so cool. Thank you very much. You're welcome. As I was saying. Yes, ma. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́sikẹ́sikẹ́ àwọn aládùn rẹ o. Kí ló wá sọ? Kí ni mo fẹ́ sọ? Gbà tó sọ price yẹn fún mi. Ó ṣọ́ọ̀kì mi bàjẹ́. Bóyá kó lẹ́gbẹ̀ẹ́ wọn. Kí ló dé tó ṣe náà? Wọ́n náró ẹ̀. Ṣé wọ́n náró ẹ̀? Ìwọ náà máa wò. Nígbà tí mo sọ fún èèyàn pé ó máa bá wa ṣe reality show 30 days àti 3 days audition òun máa gba 2 million naira. Yàtọ̀ sí owó tá a máa fi máa san owó hòtẹ́ẹ̀lì òun mẹ́pà máa lọ́jọ́ sótẹ́ a máa fún wọn lóúnjẹ a máa ṣe irun wọn a máa ṣe makeup wọn ó bá tún dalẹ́ báyìí sí wọn á ní pé àwọn fẹ́ jẹ dinner àwọn fẹ́ jẹ pepper soup àwọn fẹ́ mu wine. Sọ pé ṣẹ̀dá. Sọ pé ṣẹ̀dá. Ṣẹ̀dá. Tún sọ pé ṣẹ̀dá. Ṣé nǹkan mú ẹ ṣá? A ní kó sọ pé ṣẹ̀dá. Ìṣẹ̀dá. Tún sọ pé ṣẹ̀dá lẹ́ẹ̀kan sí. Kí ló dé báyìí sí? Sọ lẹ́ẹ̀kan yìí sí. Ṣẹ̀dá. Ṣé o sọ̀rọ̀ mọ́ ni? Ṣé o ti wá gbàgbé nǹkan tó fẹ́ sọ ni? Mo ti gbàgbé nǹkan tí mo fẹ́ sọ. Ó wá jẹ́ kí n máa sọ pé ṣẹ̀dá àbí. Mo ti rántí sọ pé ṣẹ̀dá. Tí n bá tún sọ lẹ́ẹ̀kan sí gbajúmọ̀ àfi sọ. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé àwọn góòdì mọ́mì yẹn ká ló kó wọn ká ló fi wọn yáwó tábà dé ti rí owó wa tó ta ti ṣe audition tán a kàn mú góòdì wọn á dá padà àbá dé mú owó. Ṣé ìdí tó ṣe ní pé kí n sọ pé ìṣẹ̀dá nìyẹn? Ṣé gbogbo ẹ̀ ó dà pé nǹkan mú ẹ kémi lọ kó góòdì mọ́mì tèmi kí lọ́ máa tàtọ́ mo fẹ́ ṣọ́ọ̀dìṣàn. Ṣó mọ̀ pé mọ́mì ò rí ti góòdì rò nísìn wọ́n rí ti góòdì rò. Òun tí a ṣe pé mọ́mì tèmi ò ronú ní ara rẹ̀. Rárá wọ́n sọ pé mọ́mì ò ronú báyìí àfi ti ṣọ́ọ̀bù tí wọ́n ń lọ. Ṣẹ́gun ẹ̀ ṣọ́ ààrẹ o ṣọ́ ààrẹ o. Ṣé tàbá wa báwo la ṣe wá fẹ́ rówó báyìí? Mo tún ní àìdíà kan sọ pé ìṣẹ̀dá. Ó dà pé orí ẹ̀ ò pé. Màá tiẹ̀ sọ fún ẹ ó sọ ṣẹ̀dá o màá sọ fún ẹ ṣùgbọ́n ṣẹ̀dá ló gbé wá òun nǹkan tá a máa ṣe. Ká lọ tọ́ hospital dáàdì mi àbí. Ara kò ń ṣe hospital nǹkan tá a máa ṣe nìyí sórí nǹkan tẹ máa ń post yẹn tẹ máa ń kọ tẹ máa ń gbé sí orí íńtánẹ́ẹ̀tì Instagram àti nǹkan báyìí tó lẹ́yẹ báyìí tó ń ṣe ọpẹlú pẹ̀lú ta. Twitter o fẹ́ sọ̀kò sẹ́yẹ Twitter àti Facebook mo mọ̀ yẹn dáadáa Facebook wà wá ló kọ́ sórí ẹ̀ pé a fẹ́ ṣe audition o àti àǹtí Liz Da Silva o wà tó wá fún àǹtí Da Silva náà pé káwọn náà gbé sórí Instagram wọn tó bá ti gbé sí báyìí èrò máa pọ̀ àfi mọ iye àwọn tó máa wá tó bá dẹ̀ ti wá àwa kan mí kò wó wá ni. Ọpọlọ ń jà lóòótọ́. Ìṣẹ̀dá ló gbé wá. Ìṣẹ̀dá yẹn ó da. Ìṣẹ̀dá dá. Ọpọlọ ń wà lórí ẹsẹ̀ gbogbo ẹ̀. ó jà jù. Nǹkan tí mo máa ń sọ nìyẹn mo lọ́pọlọ gan ìṣẹ̀dá lè máa ń gbé wá torí pé mo kàn ń ṣeré ẹ máa ń rò pé mo gàn mi ò gàn ọpọlọ ń jà. Wá rí gan báyìí níta bá ti mí kòwò yẹn máa kọ́ fọ́ ẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ni. Wà fún mi díẹ̀ bẹ́ẹ̀ nínú owó tó jẹ́ pé àjọ èmi ní ìṣẹ̀dá fi ọpọlọ yẹ ló fi assist yẹ wà máa láíláíláí ìṣẹ̀dá ò fẹ́ rẹ̀ jẹ wà wá kó sápò. Ní sùúrù tí o bá ti kówó yẹn fún mi èmi á kàn kó sápò màá dẹ̀ máa fún ẹ díẹ̀. Ìwà títa ni wo ìṣẹ̀dá máa àpò owó ló fẹ́ kó sí ìṣẹ̀dá máa ya àpò yẹn dànù ní ara máa sàn wò ìtẹ̀ ẹ máa yà. Ní sùúrù kí ló ṣe báyìí sí. Ayé máa parẹ́ ní ti àfarabalẹ̀. ìṣẹ̀dá máa pàdé rẹ̀.
owó tàjọ ṣe wàhálà ẹ̀. ní sùúrù náà ṣebí díẹ̀ mo ní mo máa fún ẹ. díẹ̀ wo ìwọ àti ta ni adó máa pín dọ́gbadọ́ tó bá ti pín dọ́gbadọ́gba ìṣẹ̀dá máa payé rẹ ni gbogbo ayé máa parẹ́. ní sùúrù ṣe àrọ́ra kí ló ṣe báyìí sí yìí. kí ni o fẹ́ gbá mi àbí. mo gbá ẹ kí ló ṣe. gbá mi kí ni èmi ò ṣe wo àjọ máa náwó yẹn ni àjọ máa pín ní dọ́gbadọ́gba. màá fún ẹ díẹ̀ nbẹ màá fún ẹ díẹ̀ kọ́ a ní gbogbo ẹ̀ ìṣẹ̀dá máa bá gbogbo ẹ̀ jẹ́ nísìn ó máa tú gbogbo ẹ̀. ní sùúrù ìṣẹ̀dá ò ló ń bá gbogbo ẹ̀ jẹ́ farabalẹ̀ kí ló ṣe é náà. taba ti rẹ níbodì taba ti rí bá a kàn máa dá wọn dúró a máa bá wọn sọ̀rọ̀ irú eléyìí nìsín. orin ló ń kọ ara àwọn communities ni. irọ́ ni àwọn communities débi ń parí ní. kíkà pé débi bá pa yóò ṣàṣàwọ̀ oṣù wa. ẹ jọ ṣò ti ń gbọ́ answer my prayer answer my. ẹ gbọ́ ẹ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ jọ orúkọ mi ni Ọlánrewájú Junior Adùn ẹ àti ọ̀rẹ́ mi lélẹ̀ yìí. Sebs can call me Sebs. Ṣẹ́gun ẹ̀ lórúkọ ẹ̀. no Sebs. kí ló kọ yín sà. Ṣọlá iṣẹ́ rí bẹ́ẹ̀ yẹn ń lọ yẹn mo kàn rí pé ẹ kàn ń kọrin lọ ẹ kọrin yẹn fún àìdè. abẹ́gì o abẹ́gì o ẹ pọ̀ sẹ̀ síbẹ̀ pọ̀ sẹ̀ síbẹ̀. ẹ̀gbọ́n ṣe rí wọ́n ń kọrin yẹn lọ yẹn mo kàn feel yín ni ìyẹn pé eré mi bá má pè yín o bọ̀ ṣẹ́ mọ̀ èmi báyìí two face rẹ́mi knees àwọn tẹ́mi máa manage yẹn tájọ máa ń ṣiṣẹ́ padà nígbà pé fóònù mi gan ti crash gan mi bá fi picture wọn mi bá fi hàn yín but ẹ má wọlé ẹ gbàgbé ẹ moving forward reality show ó ní àwa ń ṣe ṣé wá rí ẹ̀ mú ṣẹlẹ̀. sorry moving forward reality show ṣẹ́gẹ̀ ṣé reality show wa ẹ máa kọrin ẹ máa ṣiṣẹ́ ẹ máa jó ẹ máa ṣe bí ti mo lẹ̀ pé òun yín da gan bọ̀ ẹ̀wọ̀n a máa ṣá láti ẹ̀ mú kárí àyín. mo lè fi sáì fún yín o. wọ́n ẹ má wọrí ẹ má wọrí ẹ fìyẹn lẹ̀ fìyẹn lẹ̀ mo mọ̀. ẹ máa wá freestyle níbẹ̀. ṣé wá rí ní reality show wa ẹ bá ti contest ṣe rí ẹ máa jó ẹ máa kọrin ẹ máa wà okay ṣé gbogbo ẹ bá ṣe yẹn you stand a chance of winning 10 million naira. 10 million àwọn ọmọ fọ́. ẹ kò yẹn gara lẹ́yìn 10 million ẹ máa kọrin pẹ̀lú Two Face ẹ máa kọrin pẹ̀lú Reminisce ẹ máa kọrin pẹ̀lú àwọn artist tó gara ẹ. ó ti sọ fún wọn pé wọ́n máa win mọ́tò. ẹ̀ tún máa win mọ́tò ṣe get ẹ wá mọ̀ ó ṣẹlẹ̀ ṣe rí káwá tó wá sọ fún yín pé reality show wa ó tún rí ẹ wo picture mi tálẹ̀ ń wò yìí. Lisa Silva eléyìí. Lisa Silva ẹ tẹ já sí ẹ̀gbọ́n ẹ dé ògbọ́n ẹ ṣe ẹ máa fẹ́. So 10,000 lówó fọ́ọ̀mù wa. ẹ dúró ẹ garagan o. mo mọ̀ pé owó yẹn wọ́n díẹ̀ bọ̀ òun náà mo ti fẹ́ wá bá ọ̀rẹ́ mi sọ pé 5,000 lọ́wọ́ yín pé so ẹ mú wa. bó ma ti gba fún mi nísìnyí àgbà máa ṣe gbà. ẹ má wọ yẹn mú wa. right now. bẹ́ẹ̀ ẹ lè dúró. ṣé pé bẹ́ẹ̀ ṣe lọ yìí ẹ ní kankan lọ́wọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe múra yìí. actually ó tó àlọ́ mi bẹ́ẹ̀ bí rankan lọ́dọ̀ madam yìí báyìí ni. bí èlò ni. a lè gba ṣéǹjì yòókù létà. kò lè wọ́ọ̀kì máa bá níta ní ọ́fíìsì ni. ẹ máa lọ. Jaba, God bless you. Ẹ máa lọ. Iṣẹ́ oríran mi ni mo ń bọ̀ ọ̀nà tí mo mọ̀ ọ́. Iṣẹ́ burúkú lórí rẹ̀. Iṣẹ́ dáadé ẹ̀ka sọ. Sáwọ́ lómi lọ́jà rẹ̀. Wọ́n á lọ síbi dáhùn lọ́jà. Kí ló ṣe? Junior mi ò lọ mọ́. Kí ló dé? Ìta rìn ti tó gẹ́ látàárọ̀ láì ṣe súnmẹ́kà. Gbogbo òrìn láti rìn látàwọ̀ mo ti dúdú tán. Já lọ́jọ́. Àní mo ní mi ò lọ mọ́. O lọ mọ́? Já máa lọlé. Kí la fẹ́ lọ ṣe lé? Mo ti rìnrìn látàárọ̀ láì ṣe súnmẹ́kà. Àpàdé olómi mẹ́yẹn ò lè romi fún mi. Kémi romi fún ẹ. Kémi romi fún ẹ. Ó dà pé nǹkan ń ṣe. Já lọ sí àwọn ọ̀dọ́. Mo ní mi ò lọ mọ́ sí dandan ni. O ò ṣe mọ́. Wo tó bá jẹ́ ti yá sí wọ́n máa pa pé ìṣẹ̀dá máa jólé mi apayé rẹ o wàá ṣiṣẹ́ mọ́. Mi ò ṣe mọ́. O ò ṣe 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 mọ́. Màá sì ṣe ṣùgbọ́n mi ò rìn mọ́. O ò rìn mọ́. Mi ò rìn mọ́. O ò rìn mọ́. Rárá màá sì rìn. Mi ò rìn ìrìn kárí ara tá à ń rìn kiri yìí mọ́ ni láì sọmọ Ísírẹ́lì. Kí la máa ṣe báyìí sí? Já máa lọlé. Tá bá ti délé lọ máa ṣe ti íńtánẹ́ẹ̀tì yẹn nìkan ìwọ nìkan ni kó máa ṣe. So mi ò fún ẹ lówó mọ́ nìyẹn o. Ìṣẹ̀dá máa payé rẹ̀ ò ní fún mi lówó kíni má lọ sọ yẹn o mo ní kó lọ ṣe íńtánẹ́ẹ̀tì ni o tó bá sọ pé ò fún mi lówó mọ́. tó bá ti lóò lè rìn mọ́ mi ò dẹ̀ fún ẹ lówó mọ́. tí ẹ dúró ná
ọmọ ọdún mélòó ni ẹgẹ tó máa pín owó fún mi ṣé mi ò jù ẹ lọ ní. àṣọ ìyá mi pé kí ni. wo má bá mi sọ nǹkan tí ò ṣe o mi ò já máa lọlé ilé là ń lọ. mi ò lọlé. ò lọlé Junior dáàdì máa bèrè ẹ lè Junior. àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o. Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Rec TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀ ìyanu máa ṣẹlẹ̀. Bless you.